ní US máa mú tó yẹ kó lọ jókòó sábúlé kan kó lọ take care ẹ̀. Ẹ wo bójú ṣe rí ó dàbí èèyàn Ọlọ́run ó ga misplaced priority because of ìwà burúkú tó ti wà nínú ọkàn yín, ìwà jàgídíjàgan tí olórí yín ṣe, tí olórí yín Muhammadu yìí tó ṣe kù òun náà lẹ́yìn náà fẹ́ gbé wá fẹ́ sọ pé fẹ́ practice ẹ̀ nílẹ̀ Yorùbá. Elédùmarè ò ní gbà fún yín. Àsìkò ti tó everything máa bọ́ sí place ẹ̀. Please don't forget to subscribe, comment, share with your friends to have access to this kind of content that you have here. Don't forget to subscribe. I love and respect you. I'll be right back. Ṣé ti wá rí báyìí? Ẹ ti rí bí gbogbo ẹ̀ ṣe ń lọ. Ẹ̀yin tẹ́ bá ti wo àwọn fídíò tí mo ṣe lórí ọ̀rọ̀ TaniOlohun tẹ́lẹ̀. Àwọn ọ̀rọ̀ àwọn people yìí kò yẹ kó ní wá jọ yín lójúmọ́ báyìí. Ṣé ti rí? Ẹ ti rí gbogbo àṣírí wọn bó ṣe ń tú. Torí ìgbà tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n ní Ọlọ́run ló mú, Ọlọ́run ti ṣe gbá, Ọlọ́run ti ṣàmúdẹ̀ sọ fún wọn ní kọ́ má máa sọ pé Ọlọ́run, kọ́ má máa pe Ọlọ́run ti wà mọ́. Àwọn aláìní tìjú, àwọn ará Mali, àwọn Fúlàní tí wọ́n wà proud of èdè tiwọn. Ẹ claim pé ẹ kì í ṣe Yorùbá but ẹ wà proud of èdè tí ẹ ní èdè tí èdè Yorùbá lẹ́ ń sọ lẹ́nu. Ó mì pé ẹ wà proud of ibi tẹ náà àwọn baba ńlá baba yín ti wá nìyẹn. Ẹ wá mú èdè Yorùbá yìí náà ẹ wá máa lò against àwọn Yorùbá. Ṣó ti yé yín? Allah wọn ó kó sínú bóyá òun dẹ̀ ló di oníyàwó mẹ́ta títí tó fi ṣe nǹkan tó ṣe tó ṣàfiṣe gbogbo wọn nọ́sẹ̀sì tó ń ṣe tó fi gbé TaniOlohun lọ sí Ìlọrin. Wọ́n ṣe gbogbo nǹkan tó ń ṣe gbogbo ẹ̀ recently torí gbogbo nǹkan tí ó ṣẹlẹ̀ láàrin àwọn lawyers. Wọ́n ní Ọlọ́run ló ń bàjá, Ọlọ́run ló ń bàjá, Ọlọ́run ló ń bàjá. Àwa àti dáríjì ìgbà tá dáríjì tán tí àwọn tó ṣe àwọn tó gbé tán tí wọ́n sù ẹ̀ tí wọ́n láwọn ti dáríjì. Kìnní kan wá ṣẹlẹ̀ ń pàkọ́ ti rí gbáńlá Allah ló ń bàjá. Ó bẹ̀rẹ̀ sí ní ṣe gbogbo propaganda burúkú yẹ gbogbo wọn pátápátá bẹ̀rẹ̀ sí sọ pé Allah àwọn ló ń bàjá torí Ọlọ́run tiwa kọ́ ló ń bàjá. Ọlọ́run tiwa ò bá TaniOlohun jà. Ẹ̀yin lẹ ń pariwo kiri lẹ sọ pé Ọlọ́run lẹ sọ pé Allah yín ń bá TaniOlohun jà torí ẹ̀yin ti dáríjì ẹ ti ṣe gbá ẹ ti ṣàwo. So kí ló wá ṣẹlẹ̀? Ta tó wá fi gbọ́ wípé ẹ tún gbé kéèsì pé èèyàn jó Kùránì pé ẹ tún gbé kéèsì yẹn dé lẹ́yìn ìgbà tí wọ́n ti tẹ́ sílẹ̀ ẹ ti fún ní bẹ́ẹ̀lì tán. Torí ẹ̀yin lẹ ń fún ní bẹ́ẹ̀lì gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní Ìlọrin yín yẹn mò ń sọ fún yín ẹ lọ wo fídíò tí mo ṣe fún àwọn jọ́ọ̀jì yín. Ẹ̀yin lẹ wà ń jẹ àti jọ́ọ̀jì àtẹni tó sùn o àti lọ́ọ̀yà gbogbo yín ẹ̀yin lẹ wà gbogbo yín kankan náà ni kò sí ìyàtọ̀. The same thing because náà ni gbogbo yín kọrí sí gbogbo agenda yín ìkọ̀kan náà ni. Okay, ẹ jẹ́ n béèrè question kan. Nígbà tí lọ́yọ̀ olóbì ẹ̀yin tẹ́ ń follow ọ̀rọ̀ yìí láti lẹ ti máa understand. Ìgbà tí lọ́yọ̀ olóbì your preferred lawyer lọ́yọ̀ olóbì lẹ́yìn people yìí lẹ prefer. Torí òun ló ń sọ fún yín ló ń sọ fún àwọn family TaniOlohun pé kọ́ lọ bẹ̀yìn àbí lórí ẹ̀ lẹ ṣe prefer. Mo sọ fún yín ní last show tí mo ṣe mo ní lawyer Banks justice for TaniOlohun nìyẹn ṣe lọ́yọ̀ olóbì yẹ kọ́ lọ bẹ̀bẹ̀ nìyẹn ṣe. At the end of the day ìgbà tí ìyá TaniOlohun lọ bẹ̀bẹ̀ kí anybody fẹ́ ṣe kò sí nǹkan tó anybody máa ṣe yẹn kò sí anybody tó máa sọ pé kí ìyá ọlọ́mọ kó má bẹ̀bẹ̀ on behalf of ọmọ ẹ̀ abiyamọ dẹ̀ ni so anything ló lè ṣe just to make a child free from wherever he is. Now ẹ wá lọ sí court ẹ káàbọ̀ bàbá mi Adédàmọ́lá ẹ káàbọ̀ dádì mi bàbá mi Kọ́lá Afọlábí ẹ káàbọ̀ sá mo rí yín sá ẹ káàbọ̀ sá ẹ wá lọ sí court ẹ wá adájọ́ wá ní torí lọ́yà méjèèjì ìyẹn lọ́yà Banks àti lọ́yà olóbì àwọn méjèèjì wọ́n ní misunderstanding corporate ṣe gbá ni òun ṣe bínú ni kò ṣe fún TaniOlohun ní bẹ́ẹ̀lì tí gbogbo yín fi ń pariwo wípé Ọlọ́run ló ń bínú sí TaniOlohun whereas before that time àwọn lọ́yà àti yín tẹ́ kó jọ 20 lọ́yà yín tẹ́ gbà lórí ọ̀rọ̀ TaniOlohun tó jẹ́ wípé wọn ò ríṣẹ́ míì ṣe because mo kàn jókòó ni pé wow this is a like case yóò dàbí opportunity ńlá fún yín ríṣẹ́ gidi ṣe láti jó yìí yes àṣẹ Èdùmàrè sá ẹ ṣeun sá ríṣẹ́ gidi ríṣẹ́ gbà
so torí ẹni tí bí TaniOlohun ṣe dé báyìí kàn rán yín mọ́ ni ẹ kàn rán yín ẹ mọ̀ bí kí ṣúgà jábọ́ sílẹ̀ báyìí ẹ kàn máa rí èrà yẹn from nowhere ni ó kàn máa rush ẹ kàn máa rí pé àwọn èrà máa rush ṣúgà yẹn bẹ́ẹ̀ lọ́rọ̀ TaniOlohun jẹ́ sí yín because mo kàn imagine báwo ni kí ni ṣe let this make sense ẹ wá pòrè pété àwọn ọ̀dẹ̀ kó wọ́n pera wọn ní lọ́ọ̀yà wọ́n wá introduce ara wọn as ọmọ ogun àwa ni ọmọ ogun US máa mú wọn pé ẹ jọ ṣé profession lọ́ọ̀yà ó ti di àbí ó ti di iṣẹ́ jagunjagun ni àbí àwọn lawyers náà wọ́n ti ń ja war ni àbí wọ́n ti di army ni àbí bìkan kò fẹ́ yé mi àwọn tó yí pé ẹkọ̀ ti sọ́rùn lásán ẹkọ́ra yín jọ ríra ràhùn lè lọ sí outside of Ìlọrin yín tẹ wà yẹ kẹ lọ ṣe nǹkan gidi jáde inú Ìlọrin yín yẹn náà lẹ ti máa fight wèrè tẹ sọkẹ àlátakò ìgbà mi wọn máa sọ̀rọ̀ báyìí ebi àdèmàgì àlátakò àmọ̀mọ̀ takò ìlú Ìlọrin yín yẹn náà lẹ ti lè máa takò ẹ ṣe ìyá mi ìṣẹ̀ṣe làgbẹ́ kábọ̀ mà ìlú Ìlọrin yín yẹn lẹ ṣe máa takò because the way that ẹ ṣe máa ń sọ̀rọ̀ gọ́dọ̀ pé ẹ kì í wọra yín tẹ bá ti ń sọ̀rọ̀ ẹ ń sọ fún gbogbo public wípé ṣe nǹkan tẹ bá ti sọ fún George yín ni George yín máa ń ṣe that is what you are saying invariably èmi let me give you an instance mo ní case níbi báyìí kóòtù ò ń ṣe big deal sáwà kò ń ṣe big deal a máa ń ṣeré lọ ṣeré bọ̀ ni because kò sọ̀rọ̀ pààyàn jẹ́ ń bì báyìí nǹkan tó bá tiẹ̀ fi lè pe ọlọ́pàá lásán tí ọlọ́pàá bá dẹ̀ ti tó ti rí pé ìwọ ló pe àwọn ọlọ́pàá yẹn ló máa sùn kéèsì yẹn on your behalf àwọn ló tún máa bẹ́ẹ̀ jà ò nídìí lọ́ọ̀yà ò nídìí àwọn ló máa bẹ́ẹ̀ jà àwọn ló máa bẹ́ẹ̀ ṣe investigation níbí báyìí èmi àtẹ̀yàn kan àjà a ní misunderstanding àtàwọn síra wa àdẹ̀ṣiṣẹ́ ó dẹ̀ misbehave mo dẹ̀ pe ọlọ́pàá kí tó pe ọlọ́pàá ó ti sá lọ mo dẹ̀ fún ọlọ́pàá statement mo ṣe everything ọlọ́pàá ní òkè kí má wọrí ó tiẹ̀ fẹ́ máa sú mi èmi tí mo pe ọlọ́pàá bó ti wá fẹ́ sú mi because ẹ bóyá àbí kí n sọ pé kẹ́ fi ilẹ̀ kó máa kó wà lẹ́ẹ̀ lọ because every time àwọn ti sún ẹ̀ sí ó ní case níjọba ìbáyìí o mi ní láti wá àwọn kàn ní káwọn inform mi wá tún send mi letter ìjọ tí wọ́n fẹ́ dájọ́ ọmọ yìí tí wọ́n fẹ́ dájọ́ final day tó fẹ́ dá ni èmi tó lọ court ọkọ̀ ni pé kí n kàn yọjú so ó wà between ọmọ tẹ́mi àti ẹjọ́ ní misunderstanding àti United States àti government because mo ti pa ọlọ́pàá ṣe I understand níṣojú mi báyìí nígbà tí mo lọ sí court tí mo rí tí wọ́n ń gbé oríṣiríṣi kéèsì jáde wọ́n tún persuade àwọn èèyàn pé ẹ̀ṣọ́ tó bá lówó lọ́ọ̀yà má wọ́ọ̀rì a máa gba lọ́ọ̀yà fún ẹ oníráìtì ẹlòmíà ni òun fẹ́ defend ara òun fẹ́ defend ara òun ẹ ṣé bàbá mi thanks so much sir I really appreciate bàbá mi Phillips ni ẹ ṣé mo dúpẹ́ thanks for the star sir àwọn ọlọ́tún máa persuade mo rí ibi tí George ti ń persuade èèyàn for more than 20 minutes láti convince ẹ wípé you need to get a lawyer and you don't have to have money if you don't have money the government will provide lawyer for you baba mi Philip ẹ ṣé gan sir the court will provide a lawyer for you you need guy lóun fẹ́ defend ara wọn George yẹn ló tún bẹ̀ pé o need the lawyer o the way tó ṣe máa represent ara ẹ̀ kọ́ ni lawyer ṣe máa you know on a normal day ṣé with lawyer or without lawyer according to Nigerian law constitution Nigeria TaniOlohun ó ní right sí lọ́yà kẹ́tì ẹ̀ tó sọ pé ẹ fẹ́ lọ tì mọ́lé rárá kẹ́tì ẹ̀ sọ pé ẹ fẹ́ lọ jù síbi tẹ́ jù sí yẹ ó ní right kẹ́tì pé ó kè kó gba lọ́yà kí wọ́n kọ́ sọ̀rọ̀ kẹ́ tó wá sọ pé ẹ lọ jù ẹ wá lọ jùyàn sínú kínní ẹ wá ń ṣe ráhùn ìdí yín àti ẹ̀yọ́ ní afẹ́fẹ́ ti fẹ́ àti rí fùràjẹ́ ṣé rí gbogbo kéèsì tó ń ṣẹlẹ̀ yìí Elédùmarè fẹ́ dìdí tú àṣírí ẹ̀yin people yìí ni Elédùmarè fẹ́ ṣí a lot of people ní ọpọlọ a lot of people tí wọ́n ti wà nínú ẹ̀sìn burúkú yìí Elédùmarè fẹ́ ṣí ojú wọn kó wo bẹ́ẹ̀ ṣe jẹ́ ìtorí ẹ̀ ní gbogbo kìíní ṣe ń ṣẹlẹ̀ ìtorí ẹ̀ ní gbogbo nǹkan tẹ́ ń ṣe yìí ṣe ń ṣẹlẹ̀ Elédùmarè fẹ́ rí ó fẹ́ tú àṣírí yín sí gbogbo ayé kó lè rí dáadáa àti àṣírí yín ti ń tú tẹ́lẹ̀ kí àṣírí yín bá lè tú sí dáadáa òun ní gbogbo kìíní ṣe ń ṣẹlẹ̀ ẹ̀yin lọ́ọ̀yà sọnù tẹ́ máa kóra yín kiri tẹ́ ń pera yín lọ́mọ ogun US imam mo wá wo èyí tó jẹ́ ọ̀gá yín gan tó pèrè ẹ̀ lọ́mọ ogun tó pèrè ẹ̀ ní US imam ó rí bí èèyàn tó ní àrùn terminal disease èèyàn tó yẹ kó lọ jókòó kó take good care of ara ẹ̀ wo bó ṣe rí ẹ wo bí màá yín ṣe rí débi pé ìgbà tó náà ń fẹ́ disgrace ẹ̀ ó tún ṣubú ní kóòtù yakata wọn ò ní sọ pé Ọlọ́run nìyẹn o wọ́n máa rí yẹn defend
ìjà tó ṣẹlẹ̀ láàrin lọ́yà Banks àti olóbì yẹn lọ́lọ́run ló ń jà but bí US máa mú yín ṣe jábọ́ tó ṣubú parakata nílẹ̀ ẹ ní sọ pé Ọlọ́run ni instead ẹ máa ní àwọn oníṣẹ̀ṣe àṣàtìyàn lè ṣiṣẹ́ mo kàn wọ̀nyí báyìí àwọn oníṣẹ̀ṣe wo ló ní táìmù ni wọ́n máa wéètì táìmù wọn tó máa láwọn fẹ́ lọ máa ṣàṣìyìn ẹ̀yin tí wọ́n ti ń tọ̀ láti jọ yìí tí wọ́n parọ́ fún yín tó ní àwọn ìṣẹ̀ṣe wọ́n máa ń pààyàn ni àwọn ìṣẹ̀ṣe burú wọ́n máa ń ba ayé èèyàn jẹ́ ni wọ́n máa ń ṣe kinní ẹ jọ pẹ̀lú gbogbo nǹkan tẹ́yìn ń rí báyìí tó ń lọ báyìí ṣé yín rò wípé òótọ́ ni gbogbo nǹkan táwọn pípù yìí ń sọ ayé èèyàn mélòó ni wọ́n ti bàjẹ́ ayé èèyàn mélòó òun ni wọ́n ti bàjẹ́ instead à ń gbọ́ káàkiri ni pé àwọn pípù yìí àwọn àfáà yìí wọ́n ń sa oríṣiríṣi even their own preferred lawyer tó jẹ́ lọ́yọ̀ olóbi àmọ́ bóyá òótọ́ ni bóyá arọ́ ni o òun fúnra ẹ̀ sọ ó ní oríṣiríṣi spiritual attack lòun gbà látọ̀dọ̀ àwọn mùsùlùmí lórí wípé òun stand fún oníṣẹ̀ṣe lọ́yọ̀ olóbi ló fẹnu ẹ̀ sọ ó ní oríṣiríṣi spiritual attack lòun get lára yín lọ́dọ̀ ẹ̀yin dẹ̀ lẹ́mọ Ọlọ́run ẹ̀yin lẹ́mọ Ọlọ́run ẹ wá sọ fún pé àwọn ìtakò tá a bá takò ẹ máa sọ with confidence láti máa jẹ́ ká understand wípé sẹ́ tẹ́ bá fi lè takò automatically George yẹ òun náà máa gbà bẹ́ẹ̀ ni so you are telling us wípé nǹkan tí George tẹ́ bá ti sọ fún George òun ni George máa ṣe because that case tí mo sọ fún yín pé ó ṣe mí ní mo ti gbàgbé date èmi ti gbàgbé date bọ́kọ̀ ṣe pè mí tán ní ẹ kí wá àpí ẹ kọ́ ba lè bọ̀ pẹ́ni tí ó ní kinní o US United States ni àwọn àti ẹ̀ lọ́jọ́ ń ṣe but èmi ni àwọn United States ń defend èmi ti gbàgbé December bí nǹkan ni nǹkan ṣẹlẹ̀ mi bá dárúkọ ọba ní kí n bọ́ sórí podium kí n sọ wọ́n ní yọ̀ ọ́ náà April ni ó ṣe èmi ti gbàgbé date mo bá sọ pé April ni lọ́yà tó ń defend girl yẹ tẹ́mi àti ẹjọ́ ní misunderstand yẹ lọ́yà yẹn bá sọ pé ó bá sọ fún George wípé your honour she just said ó fẹ́ lo against mi ẹ máa gbẹ́ mọ̀ pé iṣẹ́ tiẹ̀ lòun náà ń ṣe mo fẹ́ fún yín ní sinero pẹ̀lú ìlú wèrè tẹ́ ẹ wà ìlú òṣì táyé ìlú yín ti bàjẹ́ torí àwọn ọ̀dẹ̀ kan máa sọ fún mi pé kémi wá sí Nàìjíríà mi ìmọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ kí n wá ṣe mi ìmọ̀ nǹkan tẹ́ ẹ fẹ́ kí n wá ṣe because ẹ̀yin bẹ́ ṣe wà yìí most of you tẹ́ bá ní opportunity láti relocate sí Togo lásán bẹ̀ yẹ gbogbo yín máa rọ́ọ̀ṣì lọ ní ayé gbogbo yín ti bàjẹ́ fíṣẹ̀bílì ńlá ìṣò ní gbogbo yín máa ń wà under fíṣẹ̀bílì ńlá ìṣò ẹ̀rítàlì fùfú ń sọ tó ń confirm yín jọ ẹ pé about 700 and kìíní kan ló ń dúró lórí tó tọrọ owó lọ́wọ́ òun tóun ò tí ì dáhùn lóhùn ó dẹ̀ ti sọ fún yín sìn ó ní èyí tóun bá yín tọrọ owó ó ní owó tóun tọrọ fún ẹ̀yin ó ti tó ó ní sẹ̀bílù nàjàtì nídìí òun náà nídìí owó so sẹ̀bílù nàjàtì ni òun tọrọ owó fún sìn which is àpò títí ẹ̀ ṣó ti yé yín ẹ̀yin ọmọ àlè tẹ́ bá sọ fún mi pé tó bá tó bẹ́ẹ̀ wá sí Nàìjíríà kíríkan má dẹ̀ máa wò yín báyìí iṣẹ́ kọjá Ìlọrin yín yẹn náà ẹ wá máa rò pé Ìlọrin yẹn mi ti ẹ̀ mọ̀ nǹkan tó mi mọ̀ nǹkan tó jẹ́ big deal ní ìlú yín yẹn apologies to àwọn èèyàn gidi tí wọ́n wá láti bẹ̀ but wọ́n ní pé ọmọ kókó pọ́npọ́ ló máa ń kó àbí ọmọ ọ̀sán ló máa ń kó pọ́npọ́ báyà ẹ̀ bí lọ́yà àgẹ́ yẹn ṣe sọ fún George yẹn yẹn pé èmi sọ pé April kò tí ẹ ní mo ṣe mistake ó ní mo sọ pé April ni pé but December kìíní ìṣẹ̀lẹ̀ ẹgbọ́n kan tí George yẹn sọ ẹ̀yin wèrè tẹ́ máa sọ pé alátakò tẹ́ tako nonsense George torí mo rántí nígbà tí kéèsì ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ lórí ọ̀rọ̀ ordinary date George yín ò fún lawyer Banks kò fún ní bail ó ní ó ṣe mistake date òun date yẹn lèmi fi wá fẹ́ compensate tí ó bá jẹ́ wípé àwọn George yín tó bá jẹ́ wípé àwọn George yín tó bá jẹ́ wípé kì í ṣe bí ẹni wípé wọ́n misuse the power ẹ rí pé mo ṣe show fún wọn lórí ọ̀rọ̀ misuse of power mo sọ fún wọn nílùú yìí tó bá jẹ́ George tó bá use misuse of power àwọn citizen wọ́n ní right láti challenge ẹ wọ́n ní right láti sue ẹ wọ́n ní right láti pay attention àwọn tó tún jù ẹ lọ George wọ́n yẹ wá ń sọ fún lọ́yà yẹn wípé yeah she said April but the case was December so what's the big deal that's a mistake and that's not important in what you're so ó rí pé date is irrelevant ó rí pé kò wà relevant pé mo ṣe mistake instead of kí n sọ pé December mo sọ pé April so lọ́yà ẹ̀dẹ̀bọ̀ káwọn lọ́yà ní little tí wọ́n máa fẹ́ sá Sunday bó torí pé George torí ẹ̀ pé ó sọ fún wípé nǹkan tá à ń sọ lórí ọ̀rọ̀ tá à ń sọ yìí déètì ò wà important ó fún lọ́yà yẹn ní ẹ̀là ojú kan ni immediately bọ̀ lórí irú àwọn nǹkan báyẹn òun làwọn amukú mẹ́kọ̀ọ́ lawyers yìí tí wọ́n rí ráhùn olórí wọn gan tó pé rẹ̀ ní US máàmù tó yẹ kó lọ jókòó sábúlé kan kó lọ take care rẹ̀
ẹ wo bójú ṣe rí ó dàbí èèyàn Ọlọ́run ó ga misplaced priority because of ìwà burúkú tó ti wà nínú ọkàn yín, ìwà jàgídíjàgan tí olórí yín ṣe, tí olórí yín Muhammadu èyí tó ṣe kù òun náà lẹ́yìn náà fẹ́ gbé wá fẹ́ sọ pé fẹ́ practice ẹ̀ nílẹ̀ Yorùbá. Elédùmarè ò ní gbà fún yín. Àsìkò ti tó tẹ́rìtì máa bọ́ sí place ẹ wá rí wípé òkè wọ́n fún George yín kò wá àbí George yín náà ni kò wá ní upper area kan ní magistrate kan tí kò wá fún TaniOlohun ní bail. Ẹ wá sọ wípé torí pé lawyer Banks àti lawyer Olobi wọ́n ní misunderstanding. George bá bínú ló bá lóun fẹ́ lọ kírun. Ẹjọ́ ń bo lọ ti ń ṣerú ẹ̀ bí ìyá ẹ̀dá kò sọ pé ìwọ George l'Amẹ́ríkà ó wá ń dájọ́ lọ́wọ́ wá sọ pé ó fẹ́ lọ kírun àbó fẹ́ lọ sí church àbó fẹ́ lọ ṣe kí ló fẹ́ gbà tó ó tó bẹ́ẹ̀ ìwọ gan ní try ẹ̀ because orí àwọn tó wà níbi orí wọn ó correct wọn ní try nonsense. Adẹ̀ láwọn George torí wọn correct náà ní Nàìjíríà yẹ ìlú Ìlọrin àtàwọn kóòtù pínpín yẹn tó bá yẹ máa sunkún kiri pọ́n pè yín ní kangaroo court. Ṣé ìwà òṣì ìwà burúkú tí wọ́n ń wù ní court yín yẹn ṣé kò tó kọ́ pè yín ní kangaroo court? Ṣé ìwà kangaroo ṣóhun kọ́ nìyẹn? Ẹ fi èèyàn tí ìdájọ́ ẹ̀ just because of it pé à ń bèrè bẹ́ẹ̀lì ẹ fi sí inú àhámọ́ fún odindi 80 days 80 good days. Tí ìdájọ́ ẹ̀ àti ìmọ̀ bóyá ó jẹ̀bi àbí ò jẹ̀bi o kì í ṣe pé ó pààyàn o kì í ṣe pé ó fàdí èèyàn yá o ẹ wá tì í mọ́lé fún more than 80 days now lórí ọ̀rọ̀ wípé wọ́n fẹ́ gba bẹ́ẹ̀lì wọ́n fẹ́ gba bẹ́ẹ̀lì. Ẹ jọ ṣé kangaroo gan ò bẹ́ẹ̀ tà kọ́ọ̀tì yín yẹ? Ẹ wá máa sunkún òṣì kiri pé wọ́n pe kọ́ọ̀tì yín kangaroo gan was an understatement. Ó yẹ kọ́ Ọmọyẹlé Sowore kó tún bá yín fún yín orúkọ tó wọ̀sì ju kangaroo lọ. Ìgbà tí the same bail tí George yín tí kò fún lọ́yọ̀ Olobi níjọ́ yẹn tó sọ wípé ó dìgbà tí lawyer Banks tó bá fẹ́ wá withdraw application tiẹ̀ kí lọ́yọ̀ Olobi tó lè gba bail yẹn tí kò dá wọn lóhùn bẹ́ẹ̀ yẹn ó wá gbọ́ wípé lawyer Banks ti gbé ẹjọ́ lọ sí High Court. That same George tó ní wípé tí lawyer Banks ò bá withdraw PO tiẹ̀ kó tó wá di déètì tí High Court fún wọn pé kán wá gbẹ́jọ́ bẹ́ẹ̀lì tí lawyer Banks tó lọ present sí magistrate court ò ti fún wọn ní bail. That same court wá wò pé PO lawyer Banks ṣì wà ń bẹ̀ tí ò ti withdraw wọ́n wá sáré grant tó Olobi. What a shame. Shame on you people. The whole world is watching you. Ẹ̀yin kọ́ọ̀tì kọ́ọ̀tì abẹ́lé nílọrin, the whole world is watching you. Gbogbo nonsense rádaràda tẹ́ ń ṣe kiri tó yẹ pé ẹ̀yin lawyers ilẹ̀ ń dictate nǹkan tí George máa ṣe, the whole world is watching you. Ó máa bá yín lójijì ni. Ó máa dàbí eré. Rasaq Oyèdélé orí ẹ ti dàrú ọmọ àlè Fúlàní ní ìmọ̀kan tó ń wá bí bóyá mo pè ẹ́ kì í fẹ́ gbóòótọ́ ọ̀rọ̀ táwọn bàbá yín tó bá ti ṣòṣì tó ti ṣèrànù tẹ́ bá wá rẹ́ni tó ń bá wọn sòótọ́ ọ̀rọ̀ ìṣẹ́ lọ́kẹ́ wọnú ilé lọ́kẹ́ lọ bá wọn sọ á máa já yín lára jẹ ni òótọ́ ọ̀rọ̀ yẹn máa ń já yín lára jẹ àwa dẹ̀ máa sọ. Ẹ fìgbà kan sọ pé kí wọ́n sọ fáwọn tó ń sọ̀rọ̀ lórí social media kí wọ́n dákẹ́ àwọn ni wọ́n jẹ́ kí kinní yìí ṣiṣẹ́ àwọn ni wọ́n jẹ́ kí wọ́n gba bẹ́ẹ̀lì TaniOlohun. Ìjọ́ wo ni mo sọ̀rọ̀ láàsì lórí ọ̀rọ̀ TaniOlohun? Ìjọ́ wo ni mo sọ̀rọ̀? Ìjọ́ wo there a lot of people gan sọ̀rọ̀? Kí ló bá dé? The next thing tá máa rí lẹ́yìn irọ́ tó pa mọ́ Allah ti parọ́ mọ́ Allah because àwọn àtàlà 5 and 6 ni when it comes to irọ́ tó ń parọ́ mọ́ Ọlọ́run tó ń dárúkọ Ọlọ́run tá dẹ̀ sọ fún wọn pé kó máa pe Allah. Bẹ́ẹ̀ ni bàbá mi ẹrú lárúbáwá ni wọ́n máa ṣẹrú kù ni. Lárúbáwá máa fi yín ṣẹrú kù ni. Ṣebí wọ́n ti sọ pé owó òṣì tẹ́ ló ń gbà ní Mẹ́kà ń sí ṣebí wọ́n lọ ti stop ẹ̀. Ṣebí wọ́n lọ ti stop owó òṣì tí wọ́n fún yín ní Mẹ́kà tẹ́ fi wá ń ṣòṣì ní tẹ́ fi ń ṣòṣì nílẹ̀ Yorùbá. Ẹ̀yin èèyàn ẹ máa wò ẹ máa rí pé Facebook máa wá kún àwọn àfáà tí wọn kì í ṣe Facebook show tẹ́lẹ̀ ẹ rí pé gbogbo máa jáde ń sìn owó Mẹ́kà ti stop. Àwọn Mẹ́kà gan ti rí páwọn èèyàn ti já páwọn èèyàn ò fọ́ fún ẹ̀sìn wọn mọ́. Nǹkan tó fi lè mú ọmọ tí wọn kó máa jáde ọmọ àràbù fúnra rẹ̀ ti ń jáde ó ti ń sọ fún yín pé ẹ̀sìn yín o kò ń ṣe ẹ̀sìn gidi o ẹ protest against Islam ẹ protest against Allah fúnra rẹ̀ ó ní ẹ protest against him. Mo ti ṣe ẹ lọ wo show tí mo ṣe nígbà yẹn tí mo play kíní ọmọ yẹn. So àwọn kan ti mọ̀ wípé ẹ̀sìn àwọn ti lulẹ̀ wọ́n ti wá alternative
wọ́n ti ń ṣe oríṣiríṣi tourist attractive centers tó fi máa replace àjì yín àti múra yín tẹ̀ ń bá kiri tó jẹ́ wípé tí Yorùbá tẹ̀ wá yọwọ́ fún wọn mọ́ wọ́n ti ríbi tí wọ́n ti ríbi tó ti máa replace ẹ̀. ẹ rí Halloween tó ń ṣe láàsì ẹ ṣàrẹ ọmọ Saudi ẹrọ ọmọ ọba Saudi Arabia tó bá àwọn Halloween tó bá wọn ya fọ́tò ẹ̀yin dẹ̀ máa wà ń bíbà ẹ máa preach ìranu àwọn gbọ̀rọ̀ mi dẹlẹ́rù ẹ̀yin lẹ mọ̀ ju àwọn oní nǹkan lọ. ìgbẹ́ náà nìkan sọ ó ní tó bá yàtọ̀ sí Mẹ́kà tó bá yàtọ̀ sí Kaaba àti sàárè Muhammadu tó wà ní Saudi àwọn ará Saudi Arabia ọmọlọ́n ṣe kinní kan ó mì ní pé aláṣìṣe ni aláyìn àbá aláṣìṣe kọ́ because Kaaba yẹ Ìlọrin ló yẹ kí aláṣìṣe aláyìn kó bá yín gbélé kó sọ díẹ̀ kalẹ̀ sí because ó yẹ kó ti mọ̀ pé àwọn ará Saudi Arabia àwọn ń ṣèyàn gidi àbí ó yẹ kí sàárè Muhammadu yẹ Ìlọrin ló yẹ kó wà sódà gbogbo ẹ̀ wá pé àbí ọjà yín ò lè tà mọ́ mo ti sọ fún yín ìtòdí ẹ̀ ní ẹ lè sọ̀rọ̀ kẹ má sọ̀rọ̀ ń pa ìṣẹ̀ṣe àti ẹ̀rí ń sì pé ẹ̀ ń bára yín jà lẹ́nu jọ mẹ́ta bóyá tẹ bá tẹ̀ lè má bára yín fa gbogbo rọ́bìṣì tẹ́ ń bára yín fẹ̀yìn aláìlójútì kiri ilẹ̀ tẹ́ ń bára yín fà lórí Facebook bóyá ẹ tiẹ̀ máa mẹ́nu kúrò nínú ọ̀rọ̀ ìṣẹ̀ṣe bóyá ẹ máa mẹ́nu kúrò tẹ́ ń fa ọ̀rọ̀ ìjàjà tẹ́ ń fa kiri tẹ́ lójútì gbogbo yín pátápátá àtọmọdé àtàgbà yín tó bá wùn yín ẹ ti gbé kéèsì ẹ dìde ẹ ní pé torí pé ṣe bí ìgbà tẹ́ kọ́kọ́ bẹ̀rẹ̀ ní pé kì í ṣe jẹ̀sì èyí olójú bíbó abórajẹ̀bi sàkámàjè ó jáde ń dọ̀yẹ ó ní Muhammadu kì í ṣe bàbá ńlá anybody Ògún ò ṣe bàbá ńlá anybody Ṣàngó ò ṣe bàbá ńlá anybody kíní kan tó bá bú Muhammed kò sẹ́ni tó bá bú Islam kíní kan bọ̀ tó bá bú orú bàbá òun tó bá bú orúkọ bàbá òun jọ eléyìí ń ṣọ̀rọ̀ ẹ̀sìn kò ń ṣọ̀rọ̀ ẹ̀sìn really lẹ́tú wá gbé another case dìde pé TaniOlohun jó Quran ẹ mọ̀ nǹkan tó máa ṣẹlẹ̀ ṣe rí Quran tí ẹgbẹ́ dìde yìí pé ẹgbẹ́ case Quran dìde ẹ wá rí Quran burning competition Quran burning contest ẹ máa rí táwọn èèyàn máa jáde ẹ lọ kọ déètì ẹ ní ìsílẹ̀ ẹ wá rí tí àwọn èèyàn máa jáde tí wọ́n máa jó Quran bí omi ok ẹ sọ̀rọ̀ pé ok ẹ fẹ́ sùn TaniOlohun fún opó Quran bọ̀bọ̀ tó jáde lọ́jọ́ kìíní àná tó mú Quran tó jó tó mú bíbélì tó jó tó mú ọpọ́n fá tó jó ẹjọ́ kí lẹ ṣe fún ẹ rí kankan ṣe fún àbẹ rí kankan ṣe fún ẹjọ́ bú yín tẹmọ̀ ń ròyìn náà lẹ wá sórí social media lẹ wá rò ẹ rí nǹkankan ṣe fún bọ̀bọ̀ yẹ o ọ ti wá fẹ́ perfect béèlì TaniOlohun ọ ti fẹ́ perfect béèlì TaniOlohun pẹ̀lú gbogbo rọ̀bọ̀ rebe tẹ́ ẹ ṣe nǹkan tí ò yẹ kó ju 20 days 2 weeks lọ tẹ́ ẹ ṣe torí ìwà ìkà ìwà burúkú ìwà tí gbogbo nǹkan tó wà nínú Kùránì yín tó kókó sí yín lọ́kàn tẹ́ ẹ ń ṣe ẹ jẹ́ kí ẹni yẹn kó wá lò more than 80 days nínú cell àbí nínú prison àṣé ẹ ti pre-plan yẹ àṣé ẹ ti prepare ọpẹ́lọpẹ́ ìyá òmìnira ọmọ Odùduwà èmi ò tiẹ̀ mọ̀ pé irú fídíò báyìí wà láṣẹ ẹ ti ké gbàjarè sáwọn gọ́líbù followers yín àwọn tó rí wọn ò pé tí ìgìdè ẹ ti dè wọ́n ní ọpọlọ tí wọn ò ní orí tí wọ́n ń dárò fúnra wọn àfìgbà tí mo wá rí lórí ṣó ìyá òmìnira péjì ìyá òmìnira ọmọ Odùduwà wípé ìkan nínú yín tiẹ̀ ti ṣe ṣó tó ti tọrọ owó lórí ọ̀rọ̀ yìí pé kẹwàá dáwó fún ọ̀rọ̀ TaniOlohun nígbà tó ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ àṣé plan yín ni ẹyẹ máa gbọ́ ó wà mo ṣí ẹ ó dàbí mo ṣí ẹ ṣó yẹ lórí péjì mi àṣé wọ́n ti sọ láti ìbẹ̀rẹ̀ ẹ máa gbọ́ ẹ̀yin tẹ́ bá ti wò. ìsìláàmù lọ́wọ́ ni o torí pé ọmọdé ó ti kọlu ìsìláàmù tó pọ̀ látara Ọlọ́run ó ti kọlu ìsìláàmù tó pọ̀ látara ànábì Muhammad tó bá wá kọlu ìsìláàmù látara ìwọ náà lọ́lọ́ máa wá lò ẹ̀yin bàbá lọ́lọ́ máa wá lò láti kọ ìyà fún ìsìláàmù ìwé bàbá yẹn wá dìde lásìkò yìí o pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run lẹ́yìn ọ̀dẹ̀ 17 wọ́n máa gbé TaniOlohun wọ́n gbé lọ sí kóòtù nílọrin ìlú oníkápá lóhun tó máa ṣẹlẹ̀ kóòtù wọ́n lè fún béèlì wọ́n lè máa fún béèlì ṣùgbọ́n tó bá fi lè fún béèlì ó padà bọ̀ bí ẹ bá padà ní kó padà wá níjọ kóòtù wọ́n lè fún béèlì tọ́lẹ̀ bá já sí ọ̀rọ̀ yọ ọlọ́ṣun náà tó bá ní kó lọ sí mi ní inú prison pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run kó ṣe ń padà bọ̀ ń tà náà gbogbo àwa àfa wa tó kù ẹ pé a fi ń wọ́ ọ̀nà bá ṣe máa mú ẹjọ́ tó dé petition máa tẹ̀lé àwọn báyìí. ṣé ti rí àṣírí ṣé ti rí pé wọ́n ti ń pláàni
so wọ́n kàn fi ọ̀rọ̀ pé àwọn onírò òṣì mo ti sọ fún yín mo ní iná jáàná mọ̀ tẹ́ ń polówó yẹ tó bá jẹ́ pé ó exist for real ẹ̀yin náà ló máa fi ṣe igi ìdáná ńbẹ̀ gbogbo yín pátápátá àtàwọn fámìlì yín òun ni wọ́n máa fi ṣe igi ìdáná ṣe tí pé ó ti ń plan láti jọ ìjọ ọjà wọn ò tà mọ́ tí ó ti tú gbogbo àṣírí wọn ọjà wọn ò tà mọ́ ó wá ń wá wé ó wá ń parọ́ òṣì ó sọ pé torúbèèyàn kan lórúkọ jẹ́ ẹ má gbọ́ lọ o. wàláì mú ẹ náà wọ́n yẹ lọ́sùn bèrè pé kò fi ilẹ̀ ṣùgbọ́n ta lọ́lọ́mù yìí ẹ má yẹ kí n lérí torí pé mi ò ní kápá lórí kankan tó ń tọ́lọ́ bá ní kárí ṣe lọ. irọ́ ni ẹ̀yin fúnra gbogbo yín lẹ́ni Ìlọrin gbogbo yín lẹ́ni judiciary Ìlọrin gbogbo yín ni ó ti máa sọ fún gbà tẹ́báṣà àti lówó torí ẹ̀ ló ṣe wá síta ló wá tọrọ owó kí gbogbo wọn ẹ dẹ̀ mọ̀ pé wọ́n pọ̀ ẹ mọ̀ pọ́n pọ̀ yà kódà tó jẹ́ èyí tẹ́bí ń panu wọn gan tó bá dá 500 naira ẹ mọ̀ pé tó bá máa fi da gbogbo wọn máa ẹ mọ̀ pé ẹ mọ̀ irú owó tọ́mọ irú owó yẹn ni àwọn US ìmáàmù àwọn US ìmáàmù alárùn lára tí gbogbo ojú wọn ríran ọ̀hún tó rìnyàn láyà ni wọ́n jókòó lé lórí ọ̀rí ṣẹ́ṣe ẹ máa gbọ́ o. ẹ ti wo akẹ́kẹ́ ká dìde láti ọ̀tá òkè àti gbógun ti kèfèrí tó ń gbógun ti Islam tó ń gbógun ti gbogbo ẹ̀yin bàbá wa ẹ gbọ́dọ̀ dìde ẹ dákun torí tọ́lọ́. ogun wo ló gbé tì yín kò gbé ogun kankan tì yín ẹ̀yin lẹ kọ́kọ́ ẹ̀yin lẹ bẹ̀rẹ̀ sí ní gbé ogun kó àwọn bàbá wa lẹ bẹ̀rẹ̀ sí ní gbé ogun kó ìṣẹ̀ṣe Ìlọrin tí gbogbo yín claim yẹn lẹ́ni ẹ lọ ka ìtàn gidi kò ń ṣe àwọn ìtàn rọ́ ìtàn wèrè ìtàn téèyàn bá fẹ́ jogún kógún láì gbọ́ tàn gan lásán ẹ gbàgbé ń pa ìtàn mo máa ń sọ fún àwọn tó bá ní ọpọlọ ẹ gbàgbé ń pa ìtàn orúkọ tí Ìlọrin jẹ́ àtàwọn orúkọ tó wà nínú Ìlọrin kò ti jẹ́ kẹ́ understand wípé ilẹ̀ Yorùbá ní Ìlọrin gbogbo táwọn bàbá wa ní náà tó máa sọ pé ẹ ní sùúrù ẹ fi wọn lé ọmọlúàbí ẹ wo bí tọmọlúàbí bá yín dé ìkọ́nù wọn ń sọ authoritatively ó ní àwọn bàbá àwọn pé wọ́n lé àwọn tó níbẹ̀ wọ́n lé wọn wọnú igbó ni wọ́n lé wọn wọ igbó pé wọ́n lé wọn wọ igbó ìgbà tí àlejò tó wá sí ilé tó wá sí ilẹ̀ onílẹ̀ tí wọ́n wá ń lé onílé wọnú igbó iṣẹ́ ìsìlámù nìyẹn wọ́n máa ń jagun gbalẹ̀ ni wọ́n máa ń ja ogun wọ́n máa fi ń gbalẹ̀ ni ṣó ti yé yín ìtorí ẹ̀ ni wọ́n wá wo ìgbà tí gbogbo ọ̀rọ̀ ìwà bẹ́ẹ̀ wọ́n wò pé níbo la fẹ́ lọ tó bá lé wa kúrò níbo la fẹ́ lọ kò dẹ̀ sẹ́nibọ̀dì tó fẹ́ lé yín kò sẹ́nibọ̀dì tó fẹ́ lé yín kò sẹ́nibọ̀dì tó fẹ́ gbẹ́ ní tì lọ́wọ́ yín ilẹ̀ Yorùbá pọ̀ ju kéèyàn kan wá máa ní pé Ìlọrin yẹn by force agbádọ̀ gbà ilẹ̀ Yorùbá tí nǹkan tí Elédùmarè tó fún àwa Yorùbá ó pọ̀ yẹ́yẹ́ ju pé kọ́ wá ní pé kò tiẹ̀ kì í ṣe Kwara as a whole ordinary fraction mo wo ló àwọn gbọ̀ngbà táwọn kan lọ bẹ̀ tó ṣe fídíò tó wọ́n pé ṣé ibi yìí náà ni kò ju bí yìí náà lọ kò sí any tourist attraction bẹ́ẹ̀ ìsìlámù wèrè tẹ́ gbé sórí yìí ààrẹ níbodì kó wá láti ìlú kan kó lóun ro ra tíkẹ́ẹ̀tì òun bọ̀ wá ṣe ọ̀rọ̀ ìsìlámù but àwọn gbòǹgbò ilẹ̀ Yorùbá tó wà tó jẹ́ wípé àwọn èèyàn ra tíkẹ́ẹ̀tì fún ní Amẹ́ríkà yìí àwọn òyìnbó àwọn Caucasians wọ́n ra tíkẹ́ẹ̀tì kúrò ní wọ́n lọ sí ilẹ̀ Yorùbá wọ́n lọ fún tourism wọ́n lọ fún spiritual work wọ́n wá láti bí ìbàyẹ̀ wọ́n lọ sọ́hun yẹn lọ kọ́fà wọ́n lọ tó bá dojú Òṣogbo wọ́n lọ Abẹ́òkúta ń bẹ̀yẹ Òkè Olúmọ oríṣiríṣi òkè tó wà ń bẹ̀ làwọn èèyàn máa ń lọ wò lọ́ máa lọ ń ṣe tourism ń bẹ̀ àmọ́ nǹkan tí Ìlọrin yẹn bẹ́ẹ̀ ṣe gbé kárí gbogbo very 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 mi ti mọ orú òyìnbó tí mo fẹ́ fi qualify ìlú yẹn mi ò mọ̀ I don't know the big deal nǹkan tó wà ń bẹ̀ but because wọ́n ti rora wọn pín tó ti yé yín téèyàn bá ti gbà nǹkan ní ọ̀nà tí ò tọ́ ayé máa já wọn ti rora wọn pé tó bá fi lè rí bí ìgbà mọ́ wa lọ́wọ́ níbo la fẹ́ lọ kò sí torí ọ̀pọ̀lọpọ̀ yín Málì lẹ ti wá gbogbo yín lẹ́fẹ̀ẹ́ ẹ̀yin lẹ́fẹ̀ẹ́ inú ara yín sọ pé Málì ojú òtún tì yín ẹ ń sọ pé Málì ni àwọn baba ńlá baba yín ti wá ẹ rìn wá láti Málì ẹ̀dẹ̀ wá di egungun ẹja ẹ̀dẹ̀ há àwọn èèyàn tó níbi tẹ̀wọ̀ àbí ṣe fi sọ pé ìgbà táwọn baba ńlá baba yín tí wọ́n wá síbi ibẹ̀ yẹn wọn ò bá àwọn èèyàn bẹ̀ still wọn ò lé yín wọ́n gbà yín kò sí níbodì tó ń lé yín Fúlàní ti fẹ́ Yorùbá ti fẹ́ Fúlàní gbogbo ẹ ó ti dàpọ̀ mọ́ra wọn ta níbo ló fẹ́ lé wọn níbo ta ló fẹ́ gbalẹ̀ yín lọ́wọ́ yín àbí òde yọmọja oko lówó ṣorúkọ Allah ni àbójorúkọ Ìsìlámù àbójorúkọ Fúlàní
àbí pàtẹ tẹ̀lú yẹn dó ẹ kàn mọ́mọ́ lọ́kàn yín kẹ́kọ̀ọ́ fún ní Yemọja ẹ̀yin lẹ fún odò yẹn ní Yemọja ẹ lórúkọ ìsìlámù kankan àbí ìlú yẹn ẹ lórúkọ ìsìlámù kẹfún ẹ fi pè ń lọrin. ẹ wá ń parọ́ mọ́ lọ ẹ máa gbélé lọ ibi tó ti ń tọrọ owó. wọ́n sì máa mú nínú àwọn tẹ́gbẹ́ wọn ti di fíìmù tó dẹ̀ ń gbógun ti ìsìlámù lẹ́yìn Yorùbá tó wá ń gbógun ti ìlú Ìlọrin tó wá ń bá wọn bàbá ìlú orúkọ jẹ́ ló já sí pé ibi táwọn ògo Ìlọrin bá dé pápá bí bàbá ń gbà rí gáàdì onílé ńlá ọ̀pọ̀lọpọ̀ ìnáwó ìhun nìkan ló ń ná ẹ̀tọ́ sí tọ́lọ́ wọn ní káwa last man standing máa ná kápá wa dẹ̀ sì dúró síbẹ̀. ṣé ń gbọ́. torí àwa pọ̀ àwọn tó dẹ̀ wà láàrin wa wọ́n pọ̀ pé mùsùlùmí ni wọ́n diaspora ni wọ́n ń gbé tó dẹ̀ náwó fún tọ́lọ́run ṣùgbọ́n tiwa yẹn àwa sì ń ṣe tiwa lọ àmọ́ lórí Togo Ìlọrin yìí tí wọ́n bá rí ká líìdì wọn yìí gbogbo mùsùlùmí la nídìí wọn lọ́wọ́ wa ń bẹ̀ gbogbo mùsùlùmí la nídìí wọn lọ́wọ́ wa ń bẹ̀ ṣẹ́sírí ibikíbi tí wọn bá wà lágbàáyé ibi tí wọ́n ti ń tọrọ owó nìyí o. ó dẹ̀ mọ̀ pé ọ̀rọ̀ tó bá ti jọ mọ́ ọ̀rọ̀ ẹjọ́ ọ̀rọ̀ ọlọ́pàá mọ̀ pé owó ló máa ná ní. owó ni kò tẹ́ ń ṣe bí irú àwọn chief imam I never shop yẹ US imam àbí kí ló lóun jẹ́ I never shop. ṣé ń gbọ́ kí ló dé tẹ́ ṣe ń track ẹ̀ shame on your Allah Allah yín ojú tì mò ń bọ̀ mo fẹ́ ka kọ́mẹ̀ntì wèrè kan bí kí n block wèrè dànù mò ń bọ̀ olóṣì ó ti wo Nollywood film ayé ti bàjẹ́ ó ní why can't him TaniOlohun disappear in the prison I think una get charm olóṣì ẹ jẹ́ kọ́kọ́ block wèrè dànù ọ̀dẹ̀ ó ti wo Nollywood film ayé ti bàjẹ́ ìsídà kó jẹ́ ọmọ àlè kó jẹ́ Fúlàní ọkọ̀ jẹ́ ọmọ àlè Yorùbá tó mọ̀ kankan nípa ìṣẹ̀ṣe ẹ̀ tó mọ̀ kankan pa origin ẹ̀ gbogbo nǹkan tó ń wò nínú Nollywood film tó tẹ̀ ń wò kiri ó rò pé ìyẹn ni ìṣẹ̀ṣe ni ó rò pé ìyẹn ní anything láti ṣe pẹ̀lú àwọn ọmọ káàárọ̀ òjìrè ni 99% of gbogbo nǹkan tó ń ṣe lórí Nollywood yẹn rubbish ní tẹ́ẹ̀bá mọ̀ fiction fictitious stories tí wọ́n ń kójọ fún yín ìyẹlẹ̀ máa ń ṣe TaniOlohun disappear kò dì tó bá disappear tán àwọn family yín náà kọ́ ló máa bẹ̀rẹ̀ sí ní fi ló máa sọ di wanted so that ọmọ ọlọ́mọ bá jáde kò ní lè rí freely ní gbòòrò ẹ rò pé ìṣẹ̀ṣe bíi magic ni ìṣẹ̀ṣe is not magic there is process in ìṣẹ̀ṣe there is process kẹ́ lọ gbé gbogbo wèrè fíìmù wèrè tẹ́tí wò tó ti bà ọpọlọ yín jẹ́ yẹn kẹ́ lọ gbé sẹ́gbẹ̀ẹ́ kan tẹ́ bá fẹ́ learn kẹ́ lọ learn from the right source. so ibi bá ni wọ́n ti tọrọ owó mo ṣáà ń wò pé àwọn people yìí I never shop ló kúnnú wọn so kí ni pé wọ́n pọ̀ yẹn ló máa ń sábà lò ṣóye yín bó ṣe pọ̀ yẹn òun ló máa ń sábà lò àwọn tí orí wọn ò pé tó yẹ pé ebi ń pa wọn gan tó bá ti sọ pé tó bá ti fowó sí báyìí Allah kìíní kan á ṣe gbá fún ẹ á ṣàwò fún ẹ gbogbo wọn ló máa dáwó jọ irú owó yẹn ni wọ́n ń fún US mam pẹ̀lú ẹ̀ náà ẹ wo bó ṣe rí bí èèyàn mi ìfẹ́ sí tí bá ní kí n sọ nǹkan tó wà lẹ́nu mi tóun fúnra rẹ̀ bá wo fídíò yìí gan kò ní lè sùn tẹ́ bá fẹ́ para yín sórí ọ̀rọ̀ TaniOlohun gbégbé náà ni ẹ continue ṣùgbọ́n nǹkan tẹ́mi fẹ́ sọ fún yín ni pé gbogbo ayé ń wò yín gbogbo ayé pátá ló ń wò yín ṣe wá rí Kùránì tẹ́ sùn TaniOlohun fún ègé yẹn tẹ́ ní pé torí Kùránì lẹ́ tún ṣe sùn ẹ̀ àìmọye èèyàn máa wá jáde wọ́n máa sun Kùránì yìí ẹ wá kó àwọn èèyàn táyà ṣe mọ̀ pé àlìfùfù ń sìn òun náà ti bẹ̀rẹ̀ sí ní sùn àwọn èèyàn kiri àlìfùfù ó ní èèyàn kan bú òun ó sùn èèyàn kan kìnnìkan ẹ máa sùn ẹ máa táyà ẹ máa sùn torí pé kí ni Nàìjíríà náà lẹ ti lè ṣe gbogbo rọ́bìṣì yẹ Nàìjíríà lẹ ti lè ṣe gbogbo nọ́nsẹ̀nsì yẹ ìlú tó lófin tẹ̀lé tẹ bá ti mọ̀ èèyàn kan báyìí ní pàwà kan báyìí ẹ máa gara ni ń lọ sábìjá ń ṣe kiri kan torí pé ẹ ti mọ̀ àwọn èèyàn ní pàwà tẹ bá ti mọ̀ èèyàn níbi ní agbára kan báyìí ẹ máa misuse agbára yẹn ni èèyàn kan wá ẹni tó wá jẹ́ alágbára tó ju gbogbo agbára lọ́wọ́ ẹ̀yin náà bá ń bẹ̀ ẹ máa bá ń bẹ̀ lágbára Elédùmarè ẹ continue mo ti sọ fún yín mo ní tẹ́ ẹ bá ti fi TaniOlohun sílẹ̀ gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ pátá tẹ́ wà nídìí ọ̀rọ̀ TaniOlohun pé kó má jáde tẹ́ ẹ bá ti fi sílẹ̀ ọmọ àlè nìyí ẹ má fi sílẹ̀ lẹ́yìn tí Kùránì ẹ tún lọ wá nǹkan mi ẹni ẹ kó wá bẹ̀bẹ̀ ìyá ẹ bẹ̀yìn àwọn tó máa bẹ̀yìn lórí social media wọ́n bẹ̀yìn àwa tá a mọ̀ yín
tá mọ̀ yín tá mọ̀ irú ìwà wèrè tó wà lára yín àwa ní àlè bẹ̀yìn Ọlọ́run má jẹ́ waste ẹ̀bẹ̀ tèmi èmi ò waste ẹ̀bẹ̀ ẹni tó bá dẹ̀ wà lábroad tó bá wà ní diaspora ó mọ nǹkan tó ń jẹ́ right Nàìjíríà ló ti lè kú ló ti lè claim right ẹ̀ bọ̀ lọ́wọ́lọ́wọ́ tá wà yìí eléyìí gan ó máa create awareness ó máa create big awareness Nàìjíríà lèèyàn ló ti lè claim right wọn àwọn ọ̀yọ́ rájẹ wọn tún ní pé kó máa bẹ̀bẹ̀ because of wípé àwọn kan ní agbára ń bì kan àbọ́lá lágbára ń bì kan ẹ wá lójú tí gbogbo yín wá kóra yín ráhùn àwọn ẹ wá pọ̀pọ̀ wèrè lórí ẹnìkan lórí only one person lórí TaniOlohun lórí one young man péré ẹ fẹ́ kú ẹ̀yin wá rò pé ẹ lè sọ pé káwa má sọ̀rọ̀ abá ti dákẹ́ ni irú èmi mi ní time ni mo wish pé mo ní time pé mo lè máa jáde everyday ẹ gbọ́ ọ̀rọ̀ orí yín máa dàlú unfortunately I don't have time for you people eléyìí tí mo jáde gan àwọn èèyàn kan ó ti hà pé ṣé mi nìkan tí mo fẹ́ sọ sórí ọ̀rọ̀ pé kùránì tán tó wá gbé mi ò prepare mi tẹ̀ ní intention pé mo fẹ́ jáde tẹ́lẹ̀ inú kan bí mi ní mẹ́rin gbogbo àwọn èèyàn tó ń ṣe ṣòyẹ ni mo kàn ní òkè let me just share àwọn èyí tí mo bá lè ṣe ó kún mo gbà ṣé àwọn people yìí ṣọ́ wà òkè ṣá ẹ jẹ́ àmọ́ bí tẹ́ máa ti eléyìí sí o because last time Ọlọ́run ló ń bàjá ṣé Ọlọ́run náà lélẹ́yìí torí mọ̀ pé kò ń ṣe Ọlọ́run irọ́ lẹ̀ ń pamọ́ Ọlọ́run bóyá Allah ṣáà lè sọ ṣé Allah ló wà ń di ẹ̀ kẹ́ jẹ́ ká mọ̀ ẹ̀yin ní propaganda bú Allah ló wà ń di ẹ̀ ẹ máa gbogbo yín máa tẹ́ bọ̀ ní ẹ máa tẹ́ Atlas ni àti US máa mú àtàwọn ọmọ ogun ẹ̀ àwọn ọmọ ogun wèrè tẹ́ ń kó kiri gbogbo yín máa tẹ́ bọ̀ ẹ máa fà tẹ́tẹ́ dì ẹ máa fọwọ́ bojú bọ̀ padà ní nonsense wọ́n bá bí yín da ẹ jẹ́ kí nǹkan kan ṣe TaniOlohun bẹ́ẹ̀ bẹ́ẹ̀ máa mọ̀ pé kakínó bilẹ̀ dà ẹ̀rù pé àwọn bàbá ẹ̀ tó ń wò yín tó ń sọ̀rọ̀ lẹ́yìn bá tó bẹ́ẹ̀ ọ̀n tí ẹ̀ bí mo jẹ́rìí yín ọ̀n bí yín dáadé bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀. ẹ ìwé ẹ̀yin tèmi mo kàn jí pé kí n kàn wá sọ fún wọn ni pé gbogbo rọ́bìṣì tó ń ṣe tá à ń dákẹ́ fún wọn kó má dàbẹ́ ni pé àti ẹ̀ dákẹ́ àwọn dẹ̀ ń sọ̀rọ̀ ojoojúmọ́ báyìí ló ń sọ̀rọ̀ wọn ò rí nǹkan gidi sọ náà ojoojúmọ́ ló ń jáde ló ń sọ̀rọ̀ wọn ni káwọn kan dákẹ́ ìkó wọn mọ̀ pọ̀rọ̀ ju ọ̀rọ̀ lọ wọn mọ̀ pé táwa bá sọ ẹyọ kan báyìí ó máa bà wọ́n ní gbogbo eríkìíríkìí ara wọn ni àní tí sọ yẹn wọ́n ń bèébú àwa ìsìlámù àfẹ́ra ìsìlámù hàn àwọn ò ní bèébú rubbish ẹ̀ ní bèébú èyí tẹ́ ń bú yẹ ẹ̀yìn wọn ni àwọn ẹlẹ́tẹ̀ ẹ ti fà tẹ́tẹ́ dì ẹ níyì mọ́ gbogbo yín pátápátá ló ti wọ mi gbogbo àwọn tẹ́ ń deceive tẹ́lẹ̀ majority of them they are coming back to their senses majority of them wọ́n ti rí yín afẹ́fẹ́ ti ṣe ó ti fẹ́ àti rí fura adìyẹ you people you are wicked people wickedness of the highest order inú yín ló ń gbé wickedness of the highest order ìyẹn lọ́yà US imam yẹ ó mọ wá pè sórí show àbòsí tí àlìfùfù ṣe tóun náà wá ń ṣe bí ẹjọ́ wọ́n mọ̀ pé àwọn ọ̀dẹ̀ àwọn gullible followers yín tẹ̀ ń follow àwọn ló lè fi yẹ kó ní búrẹ́dì lómi ọbẹ̀ jẹ àwọn ló lè máa pretend ló lè máa act fíìmù fún US imam yẹn wá sọ pé a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní tí kì aláìlójú tí àgbàlagbà nìyín ẹ̀yin náà dẹ̀ lọ́mọ tí yín gbogbo àwọn ọmọ yín pátá ni wọ́n máa kó tiwọn ibikíbi tí wọ́n bá dé láyé ìyàwó náà kó oní tiwọn a ṣẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ní àti ẹ̀tí rí kankan ìyá àlìfùfù yẹn náà wá ṣe ẹjọ́ ẹni tí ò bá mọ̀ ẹ ṣé bàbá mi Samuel thank you so much sir thanks for this time ẹni tí ò bá mọ̀ wọ́n ní àlìfùlání dẹ̀ tráyé ó ṣe kí ní kan tó ṣe ẹjọ́ ẹ má ṣe kí mo kàn ó bá ìpè ta lélẹ́yìn àti fíìmù fún ta ló àti fíìmù fún ó rò pàwọ̀ mọ̀ pé ìwọ gangan number one ìwọ tó máa bó sórí tó even gan that same show tó ti ń ṣe ẹjọ́ ẹfídẹ yẹn o tún ìwà yẹn tún hàn pé ẹsẹ̀ ìwọ wà lára àwọn tó ń gbógun ti ọmọ ìtí ò fẹ́ kó jáde àlìfùfù you need oh my god àwọn ọ̀dẹ̀ àwọn tó mọ̀ kankan tí wọ́n wà educated àwọn gbọ̀nfù tó ń tẹ̀lé ẹ̀ kiri tí wọ́n ń ṣe ṣùbùhánà láì ní under comment section yẹn àwọn ló lè máa ṣe gbogbo nonsense yẹn pẹ̀lú àwọn ló lè máa pretend pẹ̀lú àwọn á mọ̀ pé ìwọ gangan ṣé o dà ní ẹ when it comes to ìwọ kan tó tún fẹnu ara ẹ sọ fún wa ó ní Baba Bariga is the president I'm the vice president Ògo Ìlọrin vice president wọ́n sọ pé ìgbà tí US máa ń sọ wọ́n ní àwọn US máa mi yẹn wọ́n sọ pé àwọn fẹ́ràn ọmọ yìí wọ́n jáde wọ́n sọ̀rọ̀ wọ́n ṣe kinní kan yóò pẹ́ lẹ́wọ̀n yóò ṣe kinní kan
so ìwọ ló wá fẹ́ràn ẹ̀, ìwọ tó ló máa pẹ́ lẹ́wọ̀n, ìwọ yẹn ló wá fẹ́ràn ẹ̀. Àwọn tó sọ̀rọ̀ ẹ fẹ́ káwọn èèyàn zip ẹnu wọn so that plans yín tẹ́ ẹ fẹ́ plan yẹn ẹ máa rí gbé jáde dáadáa àbí ẹ fẹ́ káwọn èèyàn sọ̀rọ̀ because ẹ mọ̀ pé báwọn èèyàn ṣe ń sọ̀rọ̀ yóò ń lọ far ó ń go viral àwọn èèyàn all over the world wọ́n ń rí wọ́n kàn ń rí wọ́n rọra kọ́ sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n kọ́ síbì kan ẹ wá ní káwọn èèyàn zip ẹ ti tẹ́ǹsìn kò sẹ́nibọ̀dì tó máa dákẹ́ mọ́ ṣe rí ìgbà tẹ́bí sọ pé wọ́n ti fún bẹ́ẹ̀lì ká dákẹ́ ń gbà yẹ tó ti yẹ yín ìgbà tẹ́ wá gbé nọ́nsẹ̀nsì eléyìí tẹ́ tún gbé jáde yẹ ẹ ti wá gbé everybody ẹ máa rí àwọn bloggers tí wọ́n sọ̀rọ̀ gan lórí ọ̀rọ̀ yìí tẹ́lẹ̀ they will now start coming out ọmọ wa bá yé gbogbo yín jẹ́ sórí social media ẹ̀yin aláìní tìjú àtàgbà tọmọ kékeré yín àwọn èèyàn ní tí sọ̀rọ̀ ẹ ti máa tẹ́tì wọn ọmọ fọlẹ́gbẹ̀gbé ẹ̀tẹ̀ tún fúnra yín ní wọ́n ní àwọn ìkan ní red card ìkan lòun fún àlìfùfù red card ìkan àlìfùfù lòun fún ní last one lójú tì sẹ́ aláìlójú tì nìyí mo kàn máa jókòó ńgbà máa wò pé àwọn ọ̀dẹ̀wò gan ló ń tẹ̀lé àwọn people for crying out loud ṣé orí yín wọ́n yọ brain yín wọ́n lọ jù síbi kan wá dé pa ni because I don't understand pẹ̀lú ìwà òṣìwà rádaràdá tẹ̀ ń bára yín ṣe gan lórí social media láàrin ara yín lásán gan ó yẹ kó ọpọlọ àwọn followers yín tó ń tẹ̀lé yín gọ̀ọ̀gọ̀ ó yẹ kó ti understand wípé àwọn people yìí wọ́n kàn use ìwà ni wọ́n kàn use brain but torí pé most of them they are poor poverty ti bà ayé wọn jẹ́ owó tó máa wá tọrọ lórí iṣó yẹ fíṣẹ̀ bíìlì láàyè táwọn náà retí pé jọkọ̀ bóyá táwọn bá gba question book kan tó máa bí wọ́n tó máa fáwọn 10,000 kò lè jẹ́ kó rí yín pé. Anyway ojú ló pẹ́ sí honestly ẹ kàn ń jẹ́ kí TaniOlohun kó máa di hero dáadáa sí ni ojú ló pẹ́ sí. Ojú òun ló pẹ́ sí because àní tí sọ̀rọ̀ wọ́n ní wọ́n ń sọ̀rọ̀ èyí tó bá dalé wọ́n lọ sùn pẹ̀lú ìyàwó wọn wọ́n lọ sùn pẹ̀lú ọkọ wọn kíní kọ́kọ́ dákẹ́ fún yín kọ́ máa rá bàbà then tó gbogbo ẹ̀yin tẹ ló ń bẹ̀bẹ̀ ó ti ẹ̀dá tí mo rántí tí mi gbàgbé gbogbo ẹ̀yin tẹ ló ń bẹ̀bẹ̀ tẹ wá ń ṣẹnu yín yànmọ́ ìkan lòun àpótí ẹlẹ́sẹ̀ méjì àbí kí ló lòun jẹ́ tá bá ń dákẹ́ tá bá ṣe bí ẹni pé àárí mi nínú yín o mi ìpa àárí yín o kò sí anybody tó ní pé kẹ́ má bẹ̀bẹ̀ tẹ́yìn tẹ́ bá fi pé ẹ̀bẹ̀ route lè fẹ́ lọ tí kíní máa fi yanjú okay let me ask you something gbogbo ẹ̀yin tẹ́ kóra yín tẹ́ lọ ń bẹ̀bẹ̀ yẹ tẹ́ ń sọ pé ẹ̀ ń bẹ̀bẹ̀ lẹ́yìn ìgbà tẹ́ bẹ̀bẹ̀ yín tán kí wá ló dé kí ni ó yẹ kí gbogbo yín tún kóra yín lọ sí Ìlọrin again kẹ́ lọ bẹ̀bẹ̀ especially man tó pèrè ní àpótí ẹ̀rí ẹ̀ torí pé òun bẹ̀bẹ̀ ṣé yẹ wá mí ní wípé kó máa yọnu sí àwọn míì lára ó wá ní ẹ̀yin abániwọ́ràn táàrí dá ó wá ń sọ wọn wọ́n ti gàgbé àti gẹ̀bẹ́ wá kìnnìkan shame on you ṣebí lẹ́yìn ẹ̀bẹ̀ yìí náà ni wọ́n tún wá gbé another letter tó wá gbé wá fún TaniOlohun pé kó wá sáì pé wọ́n swear fún Quran okay so what is the purpose of that your ẹ̀bẹ̀ ó wá jáde ó wá ń ṣe reverse psychology ó wá ń try láti prove nonsense pé ẹ̀yin àfáà Ìlọrin kìnnìkan ó yẹ kó padà lọ sí Ìlọrin èmi bí mo ìwà yìí ó ní pé there is time for everything ẹ rí pé mi sọ̀rọ̀ mo ní gbogbo tantrum tí máa yẹn tró gbogbo bó ṣe lọ ń bẹ̀bẹ̀ ìjọ yẹn tó ya fọ́tò pẹ̀lú òkúta gidi àtàwọn ló ní ẹ̀yin abániwárán ẹ̀yin darú yẹ̀wúmà kan náà wà ń bẹ́ ọ sọ pé ẹ̀yin rúná dá sí àbí kí ló pè ẹjọ́ gbogbo rọ́bìṣì tẹ lọ ṣe ń bẹ̀ kí ló bá bọ̀ alábòsí ni bàbá mi ọlá Kamsi alábòsí ni ẹ rí pé mi ò sọ̀rọ̀ gbogbo bó ṣe ń sọ̀rọ̀ yẹn because mo fi pé kò wà relevant sí mi now lẹ́yìn gbogbo ẹ̀bẹ̀ òṣì tó wá lọ bẹ̀ ìwọ àtàwọn tẹ́ ń jẹnu yánmọ́ ṣẹ́rí èmi ò kí ẹ̀ pé yàn kan lọ bẹ̀bẹ̀ or not èmi ò tiẹ̀ kí ẹ̀ èmi believe pé okay the way tí gbogbo wa ṣe máa ń reason ó yàtọ̀ ṣó ti yé yín the way tí gbogbo wa ṣe máa ń comprehend nǹkan ó yàtọ̀ the way tí gbogbo wa fi mọ right wa ó yàtọ̀ bí irú àpótí ẹ̀rí ẹ̀ Nàìjíríà ló wà mi ìròpó tí ì lọ sí any western world so ó lè jẹ́ ibi tí brain ẹ̀ àbí ibi tí exposure ẹ̀ tó mọdé lòun ṣe tiẹ̀ ó lọ bẹ̀bẹ̀ fine tó bá fẹ́ bẹ̀bẹ̀ lọ bẹ̀bẹ̀ do your own part lọ bẹ̀bẹ̀ tó bá fẹ́ bẹ̀bẹ̀ kì í ṣe pé wàá wá máa bẹ̀bẹ̀ wàá wá máa tó tantrum sí àwọn tí wọ́n ń sọ̀rọ̀ tí wọ́n mọ right wọn tí wọ́n mọ nǹkan tí wọ́n ń sọ káàtì ẹ̀ wá sọ pé wọ́n gbẹ̀bẹ̀ gan pẹ̀lú gbogbo court procedures ṣebí lọ́yà náà ló máa gbà ṣé ẹ̀bẹ̀ yín tẹ̀bẹ̀ yẹ àwọn kọ̀ọ̀kan ló máa san owó fún lọ́yà tó máa fi gba bẹ́ẹ̀lì ẹ̀ gbogbo process tí wọ́n máa fi gba bẹ́ẹ̀lì àwọn kọ̀ọ̀kan ló máa san owó tí wọ́n máa fi gba ẹ̀bẹ̀ tó bá ti kàtẹ̀ wá náà gba ẹ̀bẹ̀ yín eventually
ṣé àwọn kọ́kọ́ ló máa wá san owó tí wọ́n máa fi ṣe gbogbo process yẹn tó máa fi jáde ká lọ́gbà àbí ẹnu yín yẹn tẹ́ fi bẹ̀bẹ̀ nìkan tó bá ti bẹ̀bẹ̀ báyìí wọ́n kàn máa yọ TaniOlohun kúrò ńbẹ̀ ẹ̀yin lọ bẹ̀bẹ̀ ok ká accept pé ọ̀nà tẹ́yìn fi pé ó yẹ kẹ́ gbàlẹ́gbà àwọn kan ló wà lábẹ́lẹ̀ tí wọ́n ń fọ́ǹdì bí pọ̀pọ̀ yìí ṣe máa jáde tó jẹ́ wípé wọn ò tiẹ̀ mind tó bá jẹ́ pé ọ̀nà ẹ̀bẹ̀ yẹn náà ni pé kéènì tiẹ̀ jáde tí wọn ò mind táwọn ò bá tiẹ̀ lè gbójú wọn jáde pé ok a fẹ́ lọ bẹ̀bẹ̀ o ẹ̀yin tẹ́ gbójú yín jáde tẹ́ lọ bẹ̀bẹ̀ ṣé ẹ̀bẹ̀ nìkan ló máa yọ kúrò ṣé kàn ní go through all the necessary processes and procedures láti gbé ẹni jáde ṣé ẹnu lásán ni ṣé owó kọ́ ló máa fi go through ẹ̀ ẹ wá rò pé bóyá ẹ̀bẹ̀ yín yẹn òun lọ automatic ẹ wá ń bẹ̀bẹ̀ ẹ wá ń tanu sáwọn èèyàn ẹ wá ń sọ̀rọ̀ òṣì ọ̀rọ̀ ranu ọ̀rọ̀ tí ò yẹ kó máa gbọ́ lẹ́nu àwọn ọmọ kéékèèké ọ̀rọ̀ tó jẹ́ pé kọ́mọ kéékèèké sọ kọ́ fọ́ etí ẹ̀ dànù ẹ wá ń sọ jáde mo kàn ń wò báyìí mo ní ọjọ́ ọ̀rọ̀ tí tèmi ò kí ń sọ̀rọ̀ anyhow now ṣé ọjọ́ ọ̀rọ̀ wá tó àbọ̀ ọjọ́ ọ̀rọ̀ ò tó ẹ jọ kí ni outcome ẹ̀bẹ̀ yín o lẹ́yìn ìgbà tẹ́ ẹ bẹ̀bẹ̀ tán tẹ́ ẹ dé tán wá tún wá slam ẹ̀ ní another case pé ó jókòó ṣe ti rí pé ẹ̀kọ́ lọ fira yín ṣẹ̀sìn ẹ lọ fira yín ṣe lẹ́lẹ́yà ń bẹ̀ pẹ̀lú ẹ̀bẹ̀ wèrè tẹ́ lọ bẹ̀ because tó bá jẹ́ wípé ẹ bẹ̀bẹ̀ ẹ sọ̀rọ̀ sáwọn èèyàn tó ń sọ̀rọ̀ ẹ sọ̀rọ̀ sáwọn èèyàn tí wọ́n mọ̀ pé nǹkan táwọn people yìí ń ṣe kò normal tẹ́ ẹ prove àìtúnà tẹ́ ẹ hùwà bò sí wèrè tẹ́ wáyé ayé yín wá wò ẹ bá gbà yìí wọn bá ní ẹni yìí dẹ̀ bẹ̀bẹ̀ o àwọn ibi route táwọn fi pé ó yẹ káwọn gbà nìyẹn tí gbogbo ẹ máa fi dá ẹ wá bẹ̀bẹ̀ tán ẹ wá ń ṣẹnu yánmọyánmọ sáwọn àwọn tó ń sọ̀rọ̀ àwọn tó mọ right wọn àwọn tó mọ̀ pé gbogbo nǹkan tó ń ṣe ó wà abnormal nonsense tẹ́ bá fẹ́ ṣe nǹkan ẹ ṣe independently ẹ má tanu sáwọn èèyàn ẹ bẹ̀rẹ̀ àánú tẹ́ wá bẹ̀ náà kí ló gbé jáde ó gbé another case jáde ṣé ojú títì ńlá kọ́ nìyẹn jẹ́ sí yín anyway ẹ̀yin tèmi ẹ jẹ́ ká lọ sùn Elédùmarè ajíwà ẹ jẹ́ ká máa wò season film ni ẹ jẹ́ ká máa wò gbọ́tẹ́mi wọ̀n ni wípé TaniOlohun máa jáde níbi bẹ̀yẹ gbogbo àwọn tó dẹ̀ wà nídìí ẹ̀ pátápátá ojú máa tì wọ́n àwọn tó tún gbé ilé jáde ojú máa tì wọ́n TaniOlohun máa jáde mi ìkọlẹ̀ lọ wá fídíò yẹn ni Alifufu ó ti sọ kọjá tí n bá lè wá máa wá kọ̀ tiẹ̀ máa wá fún yín ó sọ ó ní ẹni tó jókòó rání àmọ́ bóyá ibì kan láti máa dájú ẹ̀ bóyá kinní kan ni bóyá Sókótó ni bóyá Sàfàrà ni kò ní débẹ̀ lágbára ẹ̀ṣẹ̀ Elédùmarè tó bá jẹ́ pé plan yẹn nìyẹn kó bá lè gbé lọ sí ìlú àwọn fámìlì ẹ̀ tẹ́jọ wá láti Mali plan yẹn ò ní work Alifufu torí òun bọ́ta òun ṣe bí èèyàn gidi òun pretend at the same time gbogbo àfẹni tójú ẹ̀ bá fọ́ tí ò bá ní ojú tó bá rí ìwà hypocrisy lára ìwà gàbàǹgebè àbòsí lókù sọ pé tó bá gbé ọ lè má lè ṣe yẹn nílọrin ẹ lè jẹ́ Sókótó àbí Sàfàrà lọ máa gbé yìí pé ó jókòó rání lọ kò ní débẹ̀ ojú dẹ̀ máa tì ẹ́ àti gbogbo yín pátápátá tẹ wà pé kí TaniOlohun máa jáde àti bọ̀dá Múmínì ẹlẹ́nu kọ́ṣọkọ̀ṣọ tó ń wá trẹ́ǹdì ọ̀sán gan ṣèbó ní tí àbúrò ẹ̀ ò bá jáde lọ́ndì second ilẹ̀ máa lanu á gbé ẹ̀mí ni kí ló wá ṣe ẹ́ àmà rí ẹ̀ bọ́tà àzíjà kò ṣe fídíò kò sẹ́ǹdì ẹ̀ sí sàkà máa jẹ́ ọ̀gá ẹ̀ kò jẹ́ ká gbọ́ nǹkan tó fẹ́ sọ́nsìn oní tí wọ́n bá fàbúrò ẹ̀ lẹ̀ ní tó ń claim lọ́mọ ẹ̀ ìwọ ọmọ 1970 kìíní kan gbà tí mo calculate age 15 years ló gbà lọ́wọ́ TaniOlohun tó ń claim àwọn bàbá TaniOlohun bàbá náà nǹkan tó dáná òun yìí ṣe bó onítọ̀ bá fi TaniOlohun sílẹ̀ ní November 2nd kíní kan máa ṣe é kí ló dé àmà tí ì rí nǹkan kan àwọn ẹlẹ́nu pẹ̀tẹ̀pẹ̀tẹ̀ àwọn náà ó fẹ́ trend ó fẹ́ fi ọ̀rọ̀ TaniOlohun trend nonsense ẹ ṣé jàre ẹ̀yin bàbá mi àtẹ̀yin ìyá mi ẹ bá mi pín ẹ jẹ́ kó dọ́dọ̀ wọn ẹ ṣé o ẹ̀yin ìyá mi àtẹ̀yin bàbá mi tọ́ ẹ tẹ fún wa ní star adúpẹ́ lọ́wọ́ yín kò ní tán bẹ́ẹ̀ fíṣẹ̀bílì ńlá ń sọ̀rọ̀ atọrọjẹ fámìlì ẹ̀ kúkú ti bu ìyá Alifufu láwa ń gba star wọ́n ní kí wọ́n máa gba star àbí bàbá ńlá kú bàbá ẹ̀ ló fún wa ní star ṣebí wọ́n náà máa pèsè account number wàá pèsè account number sí o fẹ́ kó máa wá sí ọ̀dọ̀ ẹ̀ direct o rò pé gbogbo àwọn ọ̀rọ̀ òṣìyẹ ó jẹ àwa àbẹ́ àwa look like a never shop ẹ̀kẹ́ ti wá rí papò bíi tiyín bá look like a never shop lójú ẹ̀
àbò rò pé àwa jẹ́ ìwọ tó jẹ́ wípé o ò lè sinmi wọn o tó bẹ́ẹ̀ kó má jáde 2 times in a day ìjọ́ wo mo ti jáde last ṣé ìwọ tó bẹ́ẹ̀ kó má jáde 2 times in a day èmi ò sí fún gbogbo yẹ like I said ojú tèmi ò kàn lè gbà kán máa rẹ́ ọmọ làkejì mi jẹ́ kí n dẹ̀ dákẹ́ ni nǹkan táwa wá ṣe lórí Facebook kọ́ lélẹ̀ àwa wá enlighten àwọn èèyàn nípa ọ̀rọ̀ ìṣẹ̀ṣe wọn their originality bí ẹ̀sìn àjòjì ṣe wọlé sílẹ̀ wa bí ẹ̀sìn àjòjì bí ò ṣe kí n ṣe tiwa tó jẹ́ pé wọ́n mú wá fún wa ni but a lè rí irú nǹkan báyìí tó ń lọ́lẹ̀ tó dẹ̀ jẹ́ wípé oníṣẹ̀ṣe bíi tiwa ni irú nǹkan báyìí ṣẹlẹ̀ sí ká wá dákẹ́ ká má sọ̀rọ̀ wọ́n dẹ̀ ní ìgbà tá bá dáṣọ là ń wọṣọ àbí ọ̀lọ́ yẹn sọ so ìgbà tó dẹ̀ yẹ ká àdírẹ́sì ẹ̀ náà ládẹ̀ yẹn àdírẹ́sì yìí àṣeyọrí dẹ̀ la máa ṣe bọ̀ ń bẹ̀ TaniOlohun máa jáde á gba freedom ẹ̀ padà tó go bá ń jẹ́ ti Olódùmarè tó go bá ń jẹ́ ti gbogbo àwọn ọmọlẹ̀ pátápátá á gba freedom ẹ̀ padà gbogbo fìrìkọ́kọ́ tẹ́ ń dún máwọn èèyàn káwọn èèyàn máa sọ̀rọ̀ yẹ ẹ kó àwọn èèyàn táyà mo ti dágbére sí ẹ ti tó bí ẹ̀mẹ́ta ẹ jẹ́ máa lọ ẹ ṣé o ẹ̀yin tèmi ẹ bá mi share ẹ jẹ́ kó go fire kọ́kọ́ kí wọ́n rí wípé ojú ti tì wọ́n kí wọ́n rí pé àwọn people yóò lójú tì wọn ní ojú tì bá kọ́bọ̀ báyìí kò sójú kọ̀ọ̀kan tó ń tì àwọn aláìda àwọn ìka èèyàn wọ́n ti ìkùránì wọn yẹn ti gbin oró ìka sí wọn nínú òun ni wọ́n manifest jáde ẹ wá dúró nǹkan tó fojú àwọn oníṣẹ̀ṣe rí nílẹ̀ wọn tí inú àwọn people yìí ṣì tún accommodate yín wọ́n tún bọ́ta wọ́n tún máa try láti jẹ́ kẹ́ look good wá dìsẹ̀ wọ́n sọ pé ń ṣe gbá ń ṣe àwọn bu yín ń ṣe ẹ̀ tí rí nǹkan kan ẹ̀ tí rí èbú ṣebí ẹ mú TaniOlohun because ẹ fi ìpẹ́ lè short ṣé irú èmi yìí sí ẹ believe pé èèyàn kan lè jáde ṣé irú ìgbìyànjú ti announce fún ìyá yín àti bàbá yín pé òun ń bọ̀ lọ́la wá jókòó so nǹkan tó bá tẹ bá fẹ́ kẹ́ wá mú gbogbo àwọn oríṣiríṣi àwọn òyìnbó ló ń jókòó níbí even nílùú wọn lọ ní Saudi Arabia gbogbo everywhere ló ti ń jókòó ni o gbogbo everywhere ló ti ń jókòó ló yẹ kẹ́ lọ máa wá wọn kiri àwọn tó ń jókòó kẹ́ lọ máa mú wọn èyí tó jókòó ní tó jó Bible tó jọ pọn fánjọ ọjọ́ kìíní àná kò sí nǹkan tí ìyá yín rí fi ṣe ẹ ṣe jàre àmọ́ sísọ lágbára Elédùmarè níjọ́ Tuesday à ń bọ̀ wá ṣe ètò lágbára Ọlọ́run kọ́lọ́run ṣọ́wájú Tuesday lọ all things being equal ceteris paribus àwa ṣe ètò ibi tá a ti wá ẹ má fọ àwọ̀ wá láti má lè o àdè wá láti ìlú wèrè táwọn bàbá wọn wá ń sọ pé àwa yẹ wọn ní èèyàn kan tó kọ́kọ́ parọ́ ní Mẹ́kà lòdùdù àti wá ìgbà tí lámbà yóò tún jẹ wọ́n tún ní Yẹ́mẹ́nì làwọn ti wá ẹ má fọ o ibẹ̀ kọ́ lẹ́yìn tiwa èèyàn ọmọ Yorùbá èèyàn ọmọ aládé ẹ gbọ́ wìrìwìrì confam ní apáàtì wèrè àwọn kọ́ ló máa sọ story wa fún àwọn kọ́ ló máa sọ history wa fún wa nǹkan táwọn bàbá ńlá kú bàbá wa tí wọ́n pass on sí wa òun la máa believe we will rather go with the lies of our father than to go with the lies of another even with the truth of another man's father me irọ́ tí bàbá mi ta fún mi màá go with it ju kí n lọ pẹ̀lú òótọ́ bàbá oníbàbá lọ mi ò I don't give a f of bàbá oníbàbá nǹkan tó kàn ti tèmi ní àwọn bàbá tèmi ṣó ti yé yín ẹ ṣé gan. This is ODUA TV Watch. Don't forget to subscribe, comment your opinion, like, comment and share so that other people can get access to what you enjoy on our channel. Thank you. We love you.